ẹ̀yin ènìyàn wa. rédíò ní ṣé wà àti Gúnmi ṣe ṣèpàdé àbẹ́ ṣèpàdé tẹ bá ṣèpàdé wà tá a ṣèpàdé o lórí ààbò ilẹ̀ Yorùbá lájọ ń sọ o à ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dé tó jẹ́ Muslim tó wá lọ ń bá wọn agbésùmọ̀mí kí ló dé tó wá lọ ń bá wọn sọ̀rọ̀ o wà tá kó wá sọ fún àbò kan lọ́bẹ̀ pé kó kàn lọ ká ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ nínú University of Ibadan o torí bá ṣe ń wù ẹ̀ tó jókòó yìí kò jọjú ẹni tó wá kámẹ́rà ṣebí ìwọ ló wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó ní kọ́kọ́ ọmọ lè kí ó bọ́ ṣe ń yìnbọn yìí ìyẹn ọmọ àlè ọmọ oníbẹ̀lẹ́nu mufti ìwò yìí bí wọ́n ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí àìwọ́ rẹ̀ náà wóra ẹ̀ wò eléyìí ṣe AI àwọn èèyàn mọ AI wóra ẹ̀ bó ṣe jókòó ó jókòó ẹni tó wá tiẹ̀ ya fọ́tò àbẹ́ni tó wá kámẹ́rà tó rárí pé ogun àwọn tó ya fọ́tò ń bẹ̀ Oríyọmí Hamzat ó ya fọ́tò ó túmọ̀ sí pé o mọ̀ nǹkan tó ń ṣe inú fídíò láti screenshot fọ́tò tó ń wò yìí ẹ̀yìn ìyẹn ó fọ́tò ìkò ń ṣe AI so Radionic ó lè lọ jẹ gómìnà nínú Àgídìgbò ọ kò jẹ kánsẹ́lọ̀ nínú Àgídìgbò Ọ̀yọ́ òpè bó ṣe ti mọ̀ pọ́ yọ òpè ta sọ fún ẹ̀yẹn tó bá ti fẹ́ explain má máa fi ọ̀rọ̀ lé ẹjọ́ pé máa pọ̀ wọn kan lẹ́jọ́ tó bá ti ṣe tán tó bá bẹ̀ ò ní gbọ́ má máa fi alẹ̀ mọ́ wọn èèyàn o lè máa mọ́ wọn múgun ẹ̀ kó máa pè wọ́n lẹ́jọ́ kó máa fọlọ́pàá mú wọn gbogbo èèyàn kó máa fọlọ́pàá máa lẹ̀ mọ́ nǹkan tá à ń sọ fún ẹ ni pé ṣé a rí fọ́tò wa àti Gúnmi àbáàrí ìyẹn àkọ́kọ́ ìwọ tó fẹ́ jẹ gómìnà ṣó yẹ kó lè wà pẹ̀lú mufti oníbẹ̀lẹ́nu yìí tó wà níwò tó ń sọ pé ẹni tó bá bú Muhammadu kí wọ́n parọ́ ẹnìyẹn ṣó yẹ kó wà pẹ̀lú ẹnìyẹn ṣó yẹ kó wà pẹ̀lú mufti oníbẹ̀lẹ́nu tó ń sọ pé nígbà táwọn Fúlàní ń bọ̀ tó fi wá bá Yorùbá jà pé bàbá àwọn àtọ̀ wọn lọ́wọ́n ní kó lọ pa àwọn Yorùbá ṣó yẹ kó wà pẹ̀lú ẹnìyẹn tó dẹ̀ mọ̀ bí ilẹ̀ Yorùbá ṣe jẹ́ sáwa ilẹ̀ wa ẹyọkan àlè fi báyàn ṣeré torí Ọlọ́run Elédùmarè ò lè dá ilẹ̀ míì àwọn tí wọn ní wọn máa gbà lọ́wọ́ wọn tó ní ni ẹ̀rí bí Fúlàní ṣe délẹ̀ Yorùbá ìwọ́gbọ́n àmọ́ ìran ẹ bí yá Fúlàní ni ẹ tó kàn fi Oríyọmí wọnú orúkọ ẹ sọ́bí tó tiẹ̀ ti wá ń bàdàn gbà tí wọ́n ṣe Ìbàdàn dé àárí ẹ Ọdẹ́rìn lọ́wọ́ ọjọ́ wo ló kí Balógun Ọdẹ́rìn lórí iṣu ẹ ìwọ kan náà ló wáta ló ń kí Muhammadu ló ní ẹ Muhammadu kò kógun jà yẹn wọ́n máa ń kógun wá bá defensive war ni láti sọ pé ṣé wọ́n tó fẹ́ jẹ gómìnà rèé ló gbẹ́jọ́ dání lé ní ogbọ́ òfin gbọ́ ṣaláìgbọ́ òfin rí ṣaláìrí ṣé ìyẹn ló kàn ìyẹn ló bá ẹ àwọn ẹgbẹ́ ń ṣe campaign àwọn ẹgbẹ́ ń wá bọ́ ṣe wọ́n sọ dáadáa tó máa ṣe sínú ìlú tó bá jẹ gómìnà wẹjọ́ tí wọ́n gbé dání wà ló fẹ́ péjọ́ kájọ́ lọ ṣé o sí níbẹ̀ nìbàdàn yunifásitì pẹ̀lú Gúnmi ìwọ rẹ̀ náà wo kíní yẹn inú fídíò láti screenshot yẹ̀ wo ìwọ rẹ̀ pẹ̀lú ọmọ àlè tó fẹ́ dà lóru tó ń sọ pé kọ́kọ́ ọmọ lè kí ó bọ́ ṣe ń yìnbọn òun fẹ́ ṣe ṣèrí ẹni tó bá ń bú Muhammadu kí wọ́n pa and he want us to kádákẹ́ ká má sọ̀rọ̀ ń pa ẹ̀ kò lè ṣeé ṣe torí wọn nìkan kọ́ ló lọ́yọ̀ Ọ̀yọ́ òde pè é Àgídìgbò radio station ẹ ló ń pè é lọ jẹ́ ṣíàmánú Àgídìgbò station yẹn ilé ẹjọ́ tó bá dẹ̀ ló fẹ́ pè já lọ ilé ẹjọ́ yẹn ẹ̀rí la fi síta yìí ó wà níbàdàn nígbà tí Gúnmi wá ó wà ń bẹ̀ sọ nǹkan tó lọ ṣe ń kẹ́yìn tèmi. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa gbọ́ àlàyé lẹ́nu bírọ́dà wa yìí ìbéèrè wa ni wípé ṣé Oríyọmí Hamzat Ọ̀yọ́ ń pè ọ́ ṣó wà ní ìpéjọpọ̀ ibi tí wọ́n ti gbé Gúnmi wá sí Ọ̀yọ́ tàbí kò sí ń bẹ̀ ìbéèrè ni ó wà níbi ìpéjọpọ̀ yẹn ní ìkàlẹ̀ tàbí kò sí ń bẹ̀ incoming governor tó ń threaten ará ìlú tó fi ilé ẹjọ́ tó fi ń dúnkokò mọ́ ará ìlú eléyìí gbẹnu tán o. Àṣàkẹ́ TV show.